Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fẹ́yìn tí ẹ bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ ti wo eré Adébọ́lá produced by Ọdúnladé Adékọ́lá. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Ṣùgbọ́n fẹ́yìn tí ẹ bá ti wò, ẹ jọ̀ọ́ ẹ bá mi drop comment in the comment section. Ṣùgbọ́n fẹ́yìn tí ẹ bá ti wò, mo fẹ́ kẹ́ lọ wò. Ẹ̀yin tèmi, nínú eré yìí, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú eré yìí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, produced by Ọdúnladé Adékọ́lá, ipa wo ni Ọdúnladé Adékọ́lá kó nínú eré Adébọ́lá? Nínú eré yìí, Ọdúnladé kó ipa family man. Ó ní ìyàwó kan pẹ̀lú ọmọ méjì. Wọ́n live happily nínú ayọ̀. Wọ́n ní owó, wọ́n wà okay. Nínú eré yìí, bí Ọlọ́run ṣe kẹ́ Ọdúnladé tó. Ọdúnladé jẹ́ ẹni tó jẹ́ pé ó ní ìbẹ̀rù Ọlọ́run nínú eré yìí. Kò mú ohun míì mọ orúkọ Ọlọ́run. Ó dúró lórí orúkọ tó gbàgbọ́ gẹ́gẹ́ bí orúkọ Jésù. Àmọ́ ìṣòro wo wà ní ó dojú kọ Ọdúnladé Adékọ́lá nínú eré Adébọ́lá yìí? Ìṣòro tó dojú kọ Ọdúnladé Adékọ́lá ni pé lójú oorun, lójú ayé, ó máa rí wèrè. Wípé wèrè máa lé òun. Ǹjẹ́ kí ni ìbáṣepọ̀ wèrè àti Ọdúnladé Adékọ́lá nínú eré Adébọ́lá yìí? Àmọ́ tẹ́ bá lọ wò ó, ẹ máa understand, ó máa yé yín. Ẹ̀yin tèmi, nínú eré ìkan náà lẹ ti máa rí Ìrètí Ọ̀sàyẹmí. Ipa wo ni Ìrètí Ọ̀sàyẹmí kó nínú eré yìí? Ìrètí Ọ̀sàyẹmí kó ipa ìyàwó tó jẹ́ ìyàwó Ọdúnladé Adékọ́lá nínú eré Adébọ́lá. Ó kó ipa ìyàwó, wọ́n ní ọmọ méjì. Ó jẹ́ ìyàwó tó jẹ́ pé ó wà submissive. Wọ́n fi ìfẹ́ mọ ara wọn. Ǹjẹ́ ipa wo ni ìyàwó kó nígbà tí ó gbọ́, nígbà tí ọkọ explain àwọn nǹkan tó ń face nípa wèrè tó máa rí lójú oorun, lójú àlá fún ìyàwó ẹ̀. Ìyàwó ẹ̀ wá advice ẹ̀ wípé eléyìí tó máa rí wèrè lójú ayé, kó jẹ́ kó lọ rí ìránṣẹ́ Ọlọ́run láti bá wọn gba àdúrà láti mọ ohun tó ṣẹlẹ̀. Ẹ wo ìgbà tí wọ́n dé ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run, nígbà tí ìránṣẹ́ Ọlọ́run gbàdúrà tán, ó béèrè lọ́wọ́ ọkọ, which is Ọdúnladé nínú eré Adébọ́lá, wípé ìgbésẹ̀ wo ló gbé tó yàtọ̀ sí ìgbésẹ̀ ọ̀nà mímọ́, wípé kó jẹ́wọ́. Ó béèrè lẹ́ẹ̀kínní, ó béèrè lẹ́ẹ̀kejì, ó tún wá béèrè lẹ́ẹ̀kẹta. Àmọ́ Ọdúnladé ó fárígá wípé òun ò gbé ìgbésẹ̀ kankan tó yàtọ̀ sí ọ̀nà orúkọ Jésù tó ń mọ̀ ẹ́. Àmọ́ pastor sọ fún wípé kó ronú sí i, wípé tó bá ronú sí i, wọ́n máa find solution sí àwọn challenges tó pass through. Ǹjẹ́ ó padà ronú sí i àbí kò ronú sí i? Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wò. Tẹ́ bá lọ wò, ẹ máa mọ̀. Ẹ wo àwọn ọmọ Ọdúnladé Adékọ́lá. Wọ́n live happily, inú wọn dùn. Ṣùgbọ́n ọ̀rọ̀ wèrè yìí ó ń bá fún wọn tó yẹ pé àkọ́bí wọn bó ṣe ń lọ ni wèrè yọ wig lórí ẹ̀. Yíyọ tó yọ wig lórí ẹ̀ yẹn, ọjọ́ kejì ó jáde láyé. The same thing tó wá ṣẹlẹ̀ sí second born again. Ẹ wo ìgbà tí wèrè wọlé, tí ẹ̀ náà gba second born yẹn lórí. Ìyẹn náà instantly kò pẹ́, ìyẹn náà dákú. Wọ́n gbé yẹn rush ẹ̀ lọ sí hospital. Ẹ wo ìgbà tó wà ní hospital. Ẹ wo ibi tí ìyàwó ti ń pariwo mọ́ ọkọ ẹ̀ pé kó jọ torí Ọlọ́run, kó lọ ronú sí ìgbésẹ̀ tó bá gbé tó fa gbogbo wàhálà yìí nínú ilé wọn. Ilé tó ń dùn, ó ti wá di ilé tó kàn nípa àlá sí ọkọ ńlá tí wọ́n ti rí solution sí nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ wo ibi tí Ọdúnladé ti ronú tó ro gbogbo àwọn ìgbésẹ̀ tó gbé. Still náà kò rántí ibi tó ti ṣe nǹkan búburú àbí ibi tó ti lọ sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn míì láti lọ ṣáájú
àbí láti gbàdúrà. Ó ronú sí i tó jẹ́ pé kò rí. Ní ìgbà tó ń ronú ni ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ẹ̀ pé, "Ọ̀gá o, tẹ́ ẹ bá ní bínú, ẹ jẹ́ a jọ dé ibì kan." Ẹ wo ìgbà tó ń dé ọ̀dọ̀ oníṣègùn, tí yẹn sọ fún pé ó máa need láti gbà sórí lọ́sàn-án gangan kó rìn gbogbo ibi tó ti fi mọ́tò dé, kó rìn dé bẹ̀ pẹ̀lú igbá, kó wá gbé igbá yẹn lọ sí odò. Pé tó bá ti wá dódò, gbogbo nǹkan tí ó fẹ́ àti eléyìí tó fẹ́ kó sọ. Ẹ wo ìgbà tó ń ru igbá kiri. Àwọn èèyàn fi ṣe yẹ̀yẹ́, àmọ́ ó dé ìdí odò, ó ṣe bí babaláwo ṣe ní pé kó ṣe. Ǹjẹ́ nígbà tí ó máa wá padà sí ọ̀dọ̀ babaláwo pé òun ti ṣe ohun tẹ́ni pé kóun ṣe o, kó tó dé, ọmọ kan ṣoṣo tó ti torí ẹ̀ lọ ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe, ọmọ yẹn padà jọ́ lọ́hun nípè. Ẹ̀yin tèmi, kí lẹ máa wá rò pé ó máa ṣẹlẹ̀ sí ìyá ọmọ yìí? Kí lẹ máa rò pé ó máa ṣẹlẹ̀ sí bàbá ọmọ nínú eré Adébọ́lá? Ipa wo ni babaláwo yẹn kó nígbà tí gbogbo nǹkan wọ̀nyẹn ṣẹlẹ̀? Ipa tí babaláwo yẹn kó nígbà tí gbogbo nǹkan yẹn ṣẹlẹ̀ ni pé babaláwo ló wá tú àṣírí gbogbo ìgbésẹ̀ tó gbé, gbogbo ibi tó rìn sí tí ó fa ìbáṣepọ̀ láàárín òun àti wèrè. Babaláwo ṣẹ̀ wá ṣàlàyé gbogbo ẹ̀, wá ṣàlàyé ẹ̀ fún un tó jẹ́ pé ìkan lára àwọn ọmọọṣẹ́ tó jẹ́ Ẹniọlá Àjàó nínú eré Adébọ́lá. Ẹniọlá Àjàó jẹ́ ìkan lára ọmọọṣẹ́ tó jẹ́ pé Ọdúnládé ti help rí nínú eré Adébọ́lá yìí. Òun ló wá mú lọ sí ọ̀dọ̀ ìyá ẹ̀ tó ṣàlàyé ọ̀rọ̀ Ọdúnládé fún ìyá ẹ̀. Ìyá ẹ̀ ló wá ràn án lọ́wọ́ wípé ọmọ òun o, ó ti explain gbogbo nǹkan tó ṣẹlẹ̀ o, àmọ́ òun fẹ́ ràn án lọ́wọ́. Ó wá yọ owó nínú àpò owó ẹ̀, wá fún un ní 2,000 naira nínú eré yìí wípé kó fún ẹni tó bá wù ú. Àmọ́ Ọdúnládé ò kà á kún, ó gbà á. Nígbà tó ń lọ ibi tó ti pàdé girl tó fún ní owó. Owó tó fún girl yẹn, òun ló sọ girl yẹn di wèrè. Owó yẹn náà ni wọ́n fi ṣe àjò ajé fún Ọdúnládé. Tó jẹ́ pé Ọdúnládé ò mọ̀ nínú eré Adébọ́lá. Gbogbo ohun tí ó ṣẹlẹ̀ tí Ọdúnládé ṣe rí owó, believe ẹ̀ ni pé àdúrà tó ń lọ gbà lórí òkè lọ́lọ́run ti dáhùn. Láì mọ̀ wípé ọmọọṣẹ́ òun ti explain everything fún ìyá ẹ̀, tí ìyá ẹ̀ ti ṣiṣẹ́ kọjá ibi tóun gan ò mọ̀. So gbogbo oore tó ń ṣe fún yẹn, òun ló padà wá haunt ẹ̀. Òun ló padà ń fa ogun sí ayé ẹ̀. Wọ́n bá ṣe iṣẹ́ ajé láì mọ̀, kò mọ̀ nípa, kò mọ̀ anything. Ẹ̀yin tèmi, kí lẹ wá rò pé ó máa ṣẹlẹ̀? Báyìí tí àṣírí ti tú, t'Ọdúnládé ti mọ̀ pé láti ọ̀dọ̀ ìyá yẹn ni wàhálà ti wá. Kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀? Ṣé ó máa padà lọ bá ìyá yẹn láti bá jà ni? Àbí owó ẹ̀ máa lọ? Àbí ó máa expect nǹkan míì? Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Tẹ́ bá wo eré yìí, ẹ máa understand. Ó máa yé yín ju eléyìí lọ. Ẹ̀yin tèmi, ẹ jọ̀ọ́, ẹ má gbàgbé láti bá mi like, láti bá mi comment, láti bá mi share, láti bá mi subscribe. Thank you guys. See you guys in my next video. Bye.